Today pẹ̀lú àgbà wa kàròyìn eré ìdárayá ti ṣe yé dáadáa Olúṣọlá Àlàbí ìjọba sports Mr Dialogue Àdìgúnòṣà ajáwasí bẹ́tà láti lókà tó fi dé foreign ní. Oyèza bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá eré orí ọ̀dàn aláfọwọ́jù sínú apẹ̀rẹ̀ yẹn basketball aláfigigbá abíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdán lọ lórí ìkànnì Crest 91.1 FM Ibadan 11 a.m. to 12 p.m. Monday to Saturday. Mr Dialogue ìjọba sports òmófegèrè Ìbàdàn ẹ ti gbàlejò ayọ̀ fàlàyé àti kéde àbí polongo ọjà ẹ pè tẹlifon 08140634266 ìdán lọ kíjọba sports máa fọhùn sókè pẹ̀lú àwọn lámbà tó gbéná kárí. Oh, and it's Kanu Wako right now. Kanu Wako moving the ball from the central midfield. Oh no, Kanu Wako crosses over to Jejo Koja and it's a goal! Oh yeah, Sangalo is a goal. Shano Wale is a goal. Escobar is a goal. Toros is a goal. It's a goal. It's a goal. It's a goal. ẹ kú ojúmọ́ fún tòní mo kí yín ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ ṣó ti dé ṣó ti bẹ̀rẹ̀ ṣó ti bẹ̀rẹ̀ ṣó ti dé àtún ti wà ń bẹ̀. ìdán lọ rèé níkànnì bàbá ìkànnì Crest 91.1 FM Ìbàdàn ní àyìn ó yá mi ò ní fi yá sàwátì Adéolúgbóyèga BBR tó jẹ́ olóòtú fún ètò yìí gangan Olúṣọlá Àlàbí Mr Dialogue ló kọ tèmi jẹ́ Àdìgúnòṣà ìjọba sport káàkiri àgbáyé káfàtà ọ̀gá ńlá sport ẹ̀yin tí a ní gbòòrò ayé one love kò ní bàjẹ́ mi ò ní fi yín sàwátì ilẹ̀ fi ń gbọ́ mi níbo lẹ ti ń gbọ́ ní pàtó ṣé fóònù tó ní FM ó mo fi ń dún sí létí ni àbí káàtìm dẹ̀kẹ́ ni ṣé ilé epo lẹ ti ń gbọ́ ní àbórí ọ̀kadà àbínú mikra lẹ́yìn wà ó yí ẹ̀sìkẹ̀ ẹni àǹgù tó bá ti ká yín mọ́ ẹ jẹ́ mọ̀ níṣẹ́ wípé ìjọba sport wa ó tún ti wọ̀ online ká tún jọmọ́ láǹfààní láti farabalẹ̀ jára wa sí bẹ́tà bí nǹkan ṣe ń lọ bó ṣe ń bọ̀ lágbo eré ìdárayá ó yá láti bẹ̀ a tún ti wọ̀ online lórí péjì wa ní Facebook lọ́hùn Crest 91.1 FM kọ́ má Ìbàdàn lẹ́fì wà kan Crest 91.1 FM kọ́ má Ìbàdàn lẹ́fì wà kan lórí péjì wa ní Facebook lọ́hùn ẹ mọ láǹfààní àti mọ wò ó kẹ́ ẹ tún mọ gbọ́ live and direct ẹ mọ kọ́mẹ́ǹtì síbẹ̀ ẹ mọ like ẹ kẹ́ ẹ tún mọ share rẹ̀ kó lè mọ lóbe. àwọn èèyàn ti wà ń kalẹ̀ àti láǹfààní àti gbàlejò wọn àti gbàlejò ọ̀gbẹ́ni Abdulmajid àti ọ̀gbẹ́ni Chelsea wọ́n ní wọ́n ti kó ẹrù Chelsea lọ́wọ́ ni wọ́n ò tí ì kó lọ ṣé mọ̀ pé ńgbà míì tán bá fi nǹkan sèyàn lábẹ́ aṣọ èèyàn ò mọ disguise wí a kò sí nǹkan kan tó bá ku èèyàn nùkan àtẹ́lẹ̀ dá ìmọ̀ pé tọ́ Chelsea ti tán wọ́n ti di ahoro pàápàá láti bẹ̀ akínyìn ẹ̀kú ojúmọ̀ ẹ̀ka àrò ọ̀gbẹ́ni Adéníyì Adégbèsàn àti ọ̀gbẹ́ni Abdulmajid àwọn Chelsea méjì náà jọ ń sọ̀rọ̀ ara wọn wọ́n jọ ń fara wọn ní tẹ̀tẹ̀ fònà títì ẹ sáà mọ̀ wọ̀nà. ẹ káàárọ̀ atọ́kùn mo kí o gba àwọn aráalé akọ àṣekọ ọdún ẹ̀mí wa máa ṣe púpọ̀ lórí ilẹ̀. àmì lágbára lọ àti lójú òfurufú náà fáǹfààní àwọn tá a fẹ́ japa náà ẹ jẹ́ mú láti bí àṣepọ̀ ọdún Muslim ní. bẹ́ẹ̀ ni sá. bó o ní nǹkan ọdún ó ti tán lẹ́nu ọ̀rọ̀ kan ó ti tán Chelsea náà ti jẹ tán àwa náà mọ̀ tíìmù yín gangan náà ti jẹ tán kò sí nǹkan kan Chelsea náà àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni sá. bọ̀ ibẹ̀ yẹn kọ́ là ń lọ akànfin yẹn wọlé ni ìgbà kejì rẹ tẹ́lẹ̀ láǹfààní àti àpíà tẹ́ẹ̀sì ní disappear lórí ètò yàbí. bẹ́ẹ̀ ni sá. ìgbà àkọ́kọ́ ní ọjọ́ Children's Day bẹ́ẹ̀ ni sá. nígbà tẹ́yìn àti kejì yín Abdulateef Abdullahi Adisa tẹ́jọ́ ń wá kò ní bàjẹ́ àti ìrì Abdullahi n tó fà ní pé a ti ṣòfin bọ́n bá ti rán ọdún wa kó mọ̀ wá wọ́n wá sọ pé wọ́n ẹ̀sẹ̀ pẹ́ràn míì láàárọ̀ pé tọ́ àwọn ti lọ́jà àwọn ti rẹ́ran kan àwọn ti gbọ́ bẹ̀lẹ̀ lọ́rùn wọn ò wá tí ì dín tán àjẹbí bọ̀ kán bá dín kó gbẹ tọ́ torí àwọn jẹ́ sáà ni a kò sunu fìríjì bóyá ká tó parí ètò tó bá di bí aago 11 àbọ̀ bí ẹran bá tètè ṣetán bí ò ṣetán náà kán mọ̀ ń kó bọ̀ á lọ́ mọ̀ fi pamọ́ dínlé wa kò ní bàjẹ́ kásá àti jẹ̀rán ọdún ẹnì kejì kí ló kọ yín sàì kàrọ̀. ẹ káàárọ̀. ẹ gbóhùn sókè dáadáa. ẹ káàárọ̀ ẹ kú iṣẹ́ látara ok ẹ tó láwọn ní ìsìn. orúkọ mi ni Adégbèsàn Adéníyì tí gbogbo èèyàn mọ̀ sí famous. ok lórí ètò yìí máa ń kí àwọn èèyàn pé kí Ọlọ́run. so ẹ máa wá sórí ètò yìí náà. dáadáa. for the first time bí sèyàn rújú fúngbà àkọ́kọ́ ni. ẹ wá mi ò kì í wá lásán gan máa ń wá dáadáa ni. àmọ́ kí àwọn èèyàn wípé kí Ọlọ́run ọba láàánú kó dákun kó jọ kó máa dé èèyàn jù wá ládé. àmín. ká má ṣe lásán. àmín. ẹ jẹ́ a máa bẹ́ tó bọ̀ mí kí èèyàn kankan even mi kí atọ́kùn kan
ká máa bẹ́tò bọ̀ ṣùgbọ́n ti kí àwọn aráalé ló jẹ mí lógún ẹ mọ́ kémi síbi tí mọ́sá bí ní béèrè ẹ ṣàlè dá mi lóhùn. tó bá wù mí ni. ó ti tán. ẹ já lọ sílùú Ọ̀yọ́ mọ láàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìbà ìdíje ti Ọ̀yọ́ Sport Festival eléyìí tí ọ̀rẹ́ mi gangan padì tèmi gangan Abdulrahman Adéríbigbé eléyìí tó láǹfààní àtìmọ̀ ṣe lọ́dọọdún àti dé ìpele semi final ọ̀la on the 2 oṣù yìí bákan náà ẹ̀wẹ̀ tó bá di dédé aago 2 ọ̀sán lágbẹ̀rẹ̀ ikọ̀ ti Tottenham pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal lọ́la aago 4 ọ̀la bákan náà ẹ̀wẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea àti ikọ̀ ti Real Madrid ni eléyìí tí wọ́n láǹfààní àtìmọ̀ gba ní Federal School of Surveying tó wà ní Ọ̀yọ́ lọ́rùn ó yá mi ò ní fi yẹ́ sàwátì Raymond Sport káàbàtà ó jíṣẹ́ rẹ ọrùn mímọ́ pápápá ọ̀gbẹ́ni Famous mo kí n lẹ́ẹ̀kan sá kí n yẹ kó ojúmọ́ ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ṣàlàfíà ńlá bá yín. adúpẹ́ ẹni tẹ́ bá wájú ta tó mẹ́mu ó ti kúrò sí sára ó lè. bọ̀fọ́ ìsìn kọ́kọ́ rí bákan ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ètò. mo ní àǹfààní àti lọ ṣòro ní so ohun yẹn sì wà lójú dáadáa. àwòtọ́ ojú yẹn ti lẹ ọ̀rọ̀ Chelsea tó àdúrà lọ. mo ní. sẹ́sà sì rí mi. dáadáa. ó ti tán. ẹ jágbe láti inú ìdíje ti basketball eléyìí tí wọ́n pè ní FIBA African competition tí wọ́n fi mọ láǹfààní àti mọ kógojá fún ìdíje náà ní sàn-án eléyìí ló lè jẹ́ bí qualifier àmọ́ o the Tigers lánàá wọ́n bójú wájẹ́ torí pé ikọ̀ ti Guinea lánàá wọ́n nà wọ́n ní second quarter pẹ̀lú 11-22 ó náà fi nà wọ́n o. lọ́wọ́ yìí ohun tá a wá ń yọ́lẹ̀ gbọ́ ni pé ọjọ́bọ̀ Thursday ni wọ́n láǹfààní àti gbéra lọ sí Abidjan Guinea tí wọ́n bá kojú lánàá àwọn sì ti gbéra kú ó ti ṣe díẹ̀ ẹ wá gbọ́ bó ni wọ́n ṣe tí wọ́n sì kógojá àmọ́ tó bá di ní òní wọ́n mọ láǹfààní àti mọ kojú Benin Republic lónìí tó bá láǹfààní àti win game ilé tọ́ a jẹ́ pé wọ́n sì ń sún wájú àmọ́ tí wọ́n bá ti win game tòní kàn gbàgbé ẹ̀ a ní láǹfààní àti gba ìdíje a máa ń sọ wípé ká mọ̀ múra lẹ̀ kó mọ̀ di pé ọjọ́ àjò láàmọ̀ rè kaná the Tigers ẹ̀yìn sì rè àgbà basketballer ní ẹni height dáadáa. ní ìgbà kan rí the Tigers jẹ́ tíìmù tó jẹ́ pé tó bá ní agbọn basketball ní Áfíríkà bíbáyìí àti la abẹ̀já dáadáa tá a ti ṣe dáadáa ṣùgbọ́n ní àsìkò yóò dàbí pé iná wọn ti ń jó àjò rẹ̀yìn kò dẹ̀ sí nǹkan méjì tó fà ju pé kò sí àbójútó tó dáńtọ́ nínú ibẹ̀ yẹn gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní gbogbo gbà pé àti shift gbogbo attention wa lórí football náà dẹ̀ kẹ̀rẹ́ football ọkùnrin tún ni ṣe bá rí eléyìí tó ṣẹlẹ̀ ní ìsinyìí nígbà tí kò possible tí wọ́n bá lọ sínú irú géèmù yẹn lóòótọ́ tí wọ́n bá borí géèmù yẹn ó yẹ káwa gan wádìí kókó pé definitely nǹkan kan ti ṣẹlẹ̀ torí pé ẹ fẹ́ gbá ìdíje ní ọjọ́ Jímọ̀ ẹ̀yin ṣẹ̀dẹ̀ síbẹ̀ níjọ́ Àlàmísì Thursday kò síbi tó ti ń ṣe rẹ̀ lágbà ní gbogbo àgbáńlá ayé àkọ́kọ́ kò sí fatigue máa kọ́kọ́ mú wọn náà torí pé àmọ́ bóyá plane even kó jẹ́ plane gan lọ́wọ́ lọ sí Abidjan tàbí kán lọ by road náà kò síbi tí fatigue kò ti máa sí ìjókòó gan nígbà míì ó máa ń fa fatigue fún player tí ó bá dẹ̀ ti sí warming up tó dáa ẹ wá wọ àwọn ojúgbà wọn àwọn yẹn ti débẹ̀ tiwọn torí pé àwọn yẹn ní nǹkan ṣe wọ́n ti tètè dé tiwọn wọ́n ti tètè ṣe àwọn ìgbáradì wọ́n ti mọ bí atmosphere ibẹ̀ yẹn ṣe rí wọ́n ti mọ báwọn ṣe máa defeat wọn. gbogbo orú nǹkan báyìí kí ló dé tabadẹ̀ wò pé kí ló fà á àìsí àbójútó tó tọ́ àti tó tọ́ láti ilẹ̀ ni torí pé tí àbójútó bá wà tẹ́tí mọ̀ wípé ẹ fẹ́ lọ ṣe nǹkan kódà kéèyàn mọ̀ pé òun fẹ́ lọ ṣe nǹkan ní aago 10 àárọ̀ ẹni tó bá lóye lọ́pọlọ lórí tí làákàyè ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ bíi tèèyàn gidi á ti máa múralẹ̀ látàgò 7 bóyá tí nepa bá múnádó fẹ́ lọ́ṣọ ni bóyá ó fẹ́ kun bàtà ẹ̀ lọ́dà ni á ti ṣe gbogbo ìgbáradì tó dáa ṣùgbọ́n fún àwọn eléyìí ó dùn mí fún wọn ṣùgbọ́n wọ́n sì ní oore ọ̀fẹ́ àti redeem opportunity wọn tí wọ́n bá láǹfààní àti jáwé ṣùgbọ́n ẹ má jẹ́ kó yà wọ́n lẹ́nu pé tí wọ́n bá tún jáwé olúborí náà lẹ́nu èyí tó sì wà ńlẹ̀ lọ́sì máa rán ṣe rí ní pé wọ́n ti ní pressure ti wà lórí wọn ní ìsìn pé àwọn ti ní ìjákulẹ̀ kan sẹ́yìn so eré tán máa sáyẹ́nsì ni pé káwọn tètè borí àwọn yẹn náà dẹ̀ lè lo opportunity yẹn kan fi káńtà wọn wọ́n bá mú wọn wálé lẹ́ kán tí àtètè máa bọ̀ nílé kán má tún waste owó tí ó sì tó. ẹjá wo ohun tí ó ṣẹlẹ̀ lẹ́nu náà lágbára 5:30 là ń repo báyìí o. ẹjá wo ohun tí ó ṣẹlẹ̀ lẹ́nu kò ní bàjẹ́ ọ̀gbẹ́ni Abdulmajid gbogbo Chelsea lọ èyí ni July 1st oṣù tuntun ni eléyìí tí Mauricio Pochettino olùkọ́ni Chelsea tó ti resume officially by kí ni wonder àbí kí ni abracadabra yẹn magic kí ni àwọn idán tí kì í ṣe ìdánwò tàbí àdánwò tẹ́yìn retí lọ́wọ́ Mauricio Pochettino.
kò sí nǹkan tá à ń retí ju pé kó ṣe dáadáa kó wọ́tọ̀ fún next season torí àmọ́ bó ṣe fẹ́ jẹ́ ọ̀rọ̀ Chelsea ti wọ́. ẹ ṣe sùúrù ẹ mọ̀ mú lẹ́lẹ̀lẹ̀ mo ní pé ara ń kan yín bínú ṣe ń bí yín gan ẹ lè kàn máìkì lọ́rùn. ọ̀rọ̀ Chelsea ó ti wọ́ láti lẹ̀ kì í ṣe pé coach even kan lọ gbé Pep Guardiola gan ó lè má níyànjú next season tó nǹkan ti wọ́ gan. mo ń bọ̀ sá ọ̀rọ̀ Chelsea ti wọ́ láti lẹ̀. bẹ́ẹ̀ ni sá. bẹ́ẹ̀ ló gbé Pep Guardiola gan ó lè má níyànjú. bẹ́ẹ̀ ni sá. ẹ máa bọ̀rọ̀ ẹ̀yin máa ń sòótọ́ ti ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. ká lọ pé Pep Guardiola ó lè má níyànjú torí gbogbo ẹ ti wọ́ àwọn player ti lọ àwọn player mi tó bá tún kó wọlé wọ́n lè má tètè mọ́wọ́ ara wọn bíi ti àwọn tilẹ̀ lóòótọ́ àwọn tó wà tilẹ̀ náà ta ni wọ́n lọ yẹn náà bí àwọn bá rí pass tán ṣe pass èyí tó wà wájú ọ̀pá tó dáná náà òun náà máa dànù gbogbo wọn dẹ̀ ti lọ àwọn ìtàn bọ̀ ìpátá wọn lè má papọ̀ níbi tí wọ́n ti ń bọ̀ kò tiẹ̀ papọ̀ kó tó lè papọ̀ yóò pẹ́. ó lè fa ìṣòro so èmi wo ikọ̀ Chelsea gẹ́gẹ́ bí ikọ̀ Arsenal àti ń wọ́bọ̀ láti ẹ̀yìn wá bí last season àtọ́kọ̀ ẹ last season. ń wo Chelsea bíi former Arsenal Bẹ́ẹ̀ni sá. ẹ̀gbọ́n ẹ̀ ní dààmú mò ń bọ̀ pápápá lágbo ẹ̀sẹ̀ kíkàn lọ́hùn. Sọlá Alvarez ó ti sọ pé lọ́wọ́ yìí tó bá di September 30 òun ó mọ láǹfààní àti mọ kojú Jamaica ni o Jamaica yìí kan náà àgbàwo nítorí pé lọ́wọ́ yìí ó ti láǹfààní àti ja ìjà 37 37 fights nínú ẹ̀ bákan náà ó ti láǹfààní àti win 35 mbẹ ẹ̀rí pé gbẹnu tán bí nǹkan ṣe jẹ́ nìyẹn sẹ́ẹ̀ lágbọ̀n tibẹ̀ yẹn ẹ jáde orí péjì wa ní Facebook lọ́hùn àwọn èèyàn ti wà ń bẹ̀ ó yá mi ò ní fi ẹ́ ṣàwátì bam top 7 ó ti láǹfààní àti join wa Isaac Ọlátúndé bákan náà wọ́n ti join wa Ògolúwa yóò mọ̀ tán ni kò ní kú sẹ̀ ó yá mi ò ní fi ẹ́ ṣàwátì Abdulrahman Kazeem àwọn náà ti láǹfààní àti join wa ẹ máa bọ̀ lórí péjì wa ní Facebook lọ́hùn Crest 91.1 FM kọ́ má Ìbàdàn Crest 91.1 FM kọ́ má Ìbàdàn lẹ́fi wà kàn bẹ́ẹ̀ ẹ mọ̀ bọ̀ nbẹ̀ pápápá ẹja lọ torí pé lọ́wọ́ yìí ẹni tó jẹ́ sí yòókà àfàtàmọ́là fún nǹkan tí ń tàmì náà lọ́hùn wọ́n ní ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́hùn àwọn retí kí ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United kan submit final bid fún Andre Onana ilé tí ikọ̀ ti Chelsea tán fẹ́ gbé àmọ́ lọ́wọ́ yìí ètí ìṣú ọ̀mọ́ o ó yá ikọ̀ ti Chelsea báyìí wọ́n mọ̀ tán fẹ́ ṣe gbogbo Liverpool ó yá mi ò ní wáyé tìṣẹ́ ẹ ti fẹ́ láǹfààní àti gbọ́mọ náà kódà gan yóò mọ̀ ṣe mẹ́díkà lópin ọ̀sẹ̀ yìí tí mẹ́díkà rẹ̀ tí ò bá bọ́ sí ní yóò wá bọ́ sí ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́hùn mò ń sọ nípa tani Soboslai ni yóò mọ̀ láǹfààní àti mọ̀ jọ́nà bákan náà ẹ̀wẹ̀ pẹ̀lú owó tó ń lọ bí 70 million euros náà fẹ́ fi gbọ́mọ náà kódà tá a bá ń sọ nípa start yẹ tá a bá ń sọ nípa passes àti control àti dúró bákan náà àti àwọn àkọọ́lẹ̀ goal tó ní ọwọ́ àrètí ẹ̀sẹ̀gbẹ̀ former Liverpool legend kan wọ́n ní àmọ́jú gbogbo ẹ̀ lọ tó bá dé Anfield náà ìtú tí ó bá pa àmọ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ èyí ni wá àwọn tíìmù kan lónìí báyìí wọ́n ti ń láǹfààní àti mọ resume lórí coach àti players kọ̀ọ̀kan àná ọgbọ̀njọ́ àwọn players kan bákan náà wọ́n ti kóònù tíìmù kọ̀ọ̀kan ó wá kù sọ́wọ́ tíìmù yẹn ẹ̀yin náà ni ibẹ̀ mọ́ra yẹn ọ̀gbẹ́ni Adéníyì Adégbẹ̀san ẹja lọ sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Inter Milan àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ọ̀rọ̀ nípa Andre Onana máa jẹ́ amúlétí ikọ̀ Man U need lásìkò yìí torí pé díò díje àti tán ní àsàtàgò mọ́kànlá ó kọjá 59 minutes that is 11:59 ní àná ó ti di free agent ó wá kù sí lọ́wọ́ láti wò pé ṣé òun sì fẹ́ continue pẹ̀lú tìmí then nínú contract tán gbé wá fún láìpẹ́ ìyẹn díje a rí pé màgòmágó níwòye tèmi màgòmágó àti àparùtù ó wà nínú deal yẹn so arákùnrin wa wò pé tóun bá gba díì lọ́wọ́ wọn á jẹ́ pé wọ́n ti fi ọ̀bọ lọ òun ní bíbélì dẹ̀ ní ìbùkún ní fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́gbọ́n tó fi ṣiṣẹ́ ìrìjú ẹ̀ so òun náà wá mọ̀ọ́mọ́ dúró kí contract òun parí ní àná yẹn báyìí nísìn ó ti wà obvious ìdánilójú ti wà wípé Tehango nídìí dìjà nínú kọ̀ yẹn ní next season so dandan ni báyìí fún ni pé wọ́n máa jẹ́ kí arákùnrin lọ on free transfer ló máa bá lọ now perfect replacement tí wọ́n wá ní ìdíbàyẹ̀ ní Onana torí pé tó bá ní àwọn amúlé tó ń gbá modern football ní ìsìn Onana náà ti wà pẹ̀lú wọn nínú àwọn tí wọ́n ń bá
tíìmù play tí ó ṣe pé wà á kọ́ dúró síwájú lébi robot wà á máa retí ṣọ́ọ̀tì àbí kò save ìyẹn kọ́ ni wọ́n fẹ́ nínú modern football sí o gbọ́dọ̀ bá wọn fi ẹsẹ̀ fọwọ́ nǹkan máa gbà ní. So fún ikọ̀ Man U láti wò wípé Onana làwọn fẹ́ lọ fún Inter náà dẹ̀ ti ní àwọn retí final bid wọn àjọṣepọ̀ tó dún mọ́ ó máa wà láàrin ikọ̀ Man U àti Inter ó wá kùn sí wọn lọ́wọ́ bí wọ́n bá ṣetán láti gbé owó tí Inter bá béèrè tó bá dẹ̀ ti gbélẹ̀ sọ́rí fún ikọ̀ tí èmi gangan tẹ̀lé tó jẹ́ ikọ̀ Chelsea. ẹ dárúkọ tíìmù yín Chelsea FC. Sorry why lọ́nà wo. Torí pé amúlé wà náà àwọn amúlé tí a fojú sùn nígbà tí sáà ń parí pé ikọ̀ Chelsea máa gbé ṣùgbọ́n bó ṣe ń lọ ní ìsinyìí ó dàbí pé ikọ̀ Chelsea ti ń wo amúlé Brighton and Hove láti gbé tàbí amúlé Celtic lọ́n wò láti fi replace bàbá dúdú tó lọ yìí ń jẹ́ Mendy so wọ́n ti wá wò pé tí èyí ò bá bọ́ sí èmi náà bọ́ sí gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Abdullahi ṣe sọ ní Abdulmajid ṣe sọ pé Chelsea nísìn èmi ò kàn nígbà pẹ̀lú wọn tán sọ pé Chelsea ti di. ẹ̀yin ò ní fẹ́ sọ òótọ́ àwọn sì sọ òótọ́ mo ń bọ̀ ẹ dúró ọ̀rọ̀ nípa Andre Onana ẹni pé Chelsea ti sọnù àbí lórí ètò níbi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn àwọn ẹnjìníà wa wọ́n jẹ́ ká wo àwọn àkọọ́lẹ̀ ohun yín kan ibi ilẹ̀ jókòó sí ẹ̀ ń gbòmí báyìí ẹ wá ń sọ wípé kò sọ́mọ tẹ́ ẹ bá nawọ́ sí nìsín tẹ́ ẹ̀ ní padà gbé bó o ní ti ọ̀rọ̀ amúlé Inter Milan ṣe wá jẹ́. Ti Inter Milan yẹn ṣe rí àbí kí wọ́n play voice yín fún yín. èmi gan rántí fúnra mi ẹni tó ṣẹlẹ̀ ni pé ṣe rí gbà jẹ́ ó yàtọ̀ sí bá a mú nǹkan nù. ẹni tó ṣẹlẹ̀ nínú ikọ̀ Chelsea ni pé a fẹ́ fi Lukaku fi kún díò yẹn ni nígbà yẹn Lukaku fúnra rẹ̀ ò tí ì ṣe tán láti jẹ́ kí Chelsea mọ ibo ṣe ń lọ then Chelsea fúnra wọn á rò ní ìsìn pé àwọn fẹ́ retain Lukaku so ó pẹ̀lú nǹkan tó affect deal then ẹni tó ń ṣe ìdúnàdúrà nínú ikọ̀ Chelsea sí ó dàbí pé nǹkan kan ti tú lára ẹ̀ kò gẹ́ẹ̀tì kínní yẹn rightly láti fi ṣe àwọn ìdúnàdúrà tó tọ́ fún inú ikọ̀ Chelsea ṣùgbọ́n nípa ọ̀rẹ́ ọ̀fẹ́ olùgbàlà ní inú ikọ̀ Chelsea kì yóò sí nǹkan top 4 a máa wà ń bẹ a dẹ̀ máa gba any of the cup competition tó bá wà available. nípa orí ọ̀fẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. lágbára Ọlọ́run ó dàgọ̀ ní bàjẹ́. ọ̀gbẹ́ni Abdulmajid ọ̀rọ̀ nípa Andre Onana amúlẹ̀kọ ti Inter Milan lọ sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United. yes sir Andre Onana ibi tó nǹkan dáadáa ló máa jẹ́ fún torí òun àti olùkọ́ni yìí wọ́n ti jọ ṣiṣẹ́ rí ní inú ikọ̀ Ajax òun náà dẹ̀ ti sọ pé inú ikọ̀ Manchester United ló ń fẹ́ lọ kò lè wá sí ikọ̀ tí ò lọ Champions League torí hot cake ni wọ́n. tí mo ní lọ sí Champions League. ẹ ṣáàjà gbogbo àkọsẹ́ni tí ó mọ̀. ó ti yé mi. kò lè lọ sínú ikọ̀ tí ò lọ Champions League torí ó tanná gan tó fi dé final ni. kò dẹ̀ ní fẹ́ pa star rẹ̀ mọ́lẹ̀ wọ́n máa rate òun náà sára àwọn best keeper tó bá bá a lọ bẹ́ẹ̀ the next season. so kò ní fẹ́ lọ sínú ikọ̀ kan tó yẹ kí wọ́n máa bá fíìmù ẹ̀ jẹ́ inú ikọ̀ Chelsea kò ní fẹ́ lọ sí ibẹ̀. ẹ̀yin máa ń ba fíìmù player jẹ́ ní Chelsea. gaga for now ni omi sọ pé wọ́n máa ba fíìmù player jẹ́. mo fẹ́ pick point ni mo ti ń gbọ́ yín ẹ má bọ́rọ̀ yín bọ̀ sá ẹ má bọ́rọ̀ yín bọ̀. mi sọ pé wọ́n máa ba fíìmù jẹ́ but ọ̀rọ̀ ti worse ju kó lọ máa mú Premier League àti FA Carabao lọ. òun náà ti fẹ́ máa wà lára àwọn world class keeper nísìnyí ju kó lọ ikọ̀ Manchester United coach wọn náà jẹ́ nítorí rẹ̀ pé púpọ̀ wọn náà láǹfààní àti lọ sínú ikọ̀ Champions League ó máa pay Andre Onana láti lọ sínú ikọ̀ yìí èmi faramọ́ kó lọ sínú ikọ̀ Manchester United ju kó wá sínú ikọ̀ Chelsea. ẹ ṣe kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni kejì yóò bá tiẹ̀ faramọ́ ó ti lọ náà Chelsea ti sọ nǹkan nù. pàápàá Rafael Leao agbábọ́ọ̀lù fún ikọ̀ tí sinmi náà wọ́n ti já mọ̀ pé lọ́wọ́ yìí yóò mọ láǹfààní àti máa wọ Chelsea nọ́mbà 10 aṣọ ìgbábọ́ọ̀lù nọ́mbà 10 nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù AC Milan. Rafael Leao agbábọ́ọ̀lù ikọ̀ tí sinmi náà gẹ́gẹ́ bí nǹkan ṣe jẹ́ nínú ikọ̀ tí Chelsea bákan náà ó mọ̀ ń tú lọ rèé torí pé lọ́wọ́ yìí ẹni tó jẹ́ balógun bákan náà ẹ̀wẹ̀ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea mò ń sọ nípa tani Cesar Azpilicueta òun náà tún fẹ́ láǹfààní àti fẹ́ kúrò báyìí òun àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea wọ́n jọ jókòó báyìí nìtàn wà gbégilé àdéhùn wọn wà gbégilé tán bá ti wá gbégilé àdéhùn ẹ̀tàn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atletico de Madrid lábẹ́ ìṣàkóso Diego Pablo Simeone ni wọ́n ti láǹfààní àti ọ̀nbẹ́ẹ̀lì Cesar Azpilicueta ní gbàgede Wanda Metropolitano ọ̀gbẹ́ni famous Cesar tún lọ. ṣe rí inú ikọ̀ Chelsea lásìkò yìí
gbogbo nǹkan ló ń ṣẹlẹ̀ ńbẹ̀. voice yín gan ti fi hàn. ìdí ni pé tẹ́ bá ẹni tó bá ti ń wo football ikọ̀ Chelsea nígbà tó ti pẹ́ wá tí ò ṣe àwọn sáré wá gbà 2021 àwọn àkòfin wíwò àwọn tó ń dé nígbà tí Chelsea bẹ̀rẹ̀ sí nígbà Champions League ṣe rí lẹ́yìn ìgbà tí Jose Mourinho dé ńgbà yẹn ní 2004 20 something ṣá tó dé ńgbà yẹn àwọn àtúntò tó gbọ̀ngbọ̀n náà ṣẹlẹ̀ nínú ikọ̀ Chelsea tẹ́bà gbàgbé ìgbà yẹn náà ni gbogbo àwọn àgbàlagbà tíìmù yẹn náà tí wọ́n ní láti fi bẹ̀lẹ̀ ṣe rí ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa tí ẹ bá fẹ́ kí àtúnṣe àti àtúntò wà àwọn kan ló máa forí kọ táwọn kan máa dúró so gbogbo àwọn tó ń lọ kúrò ní Chelsea lásìkò yìí tẹ́ ẹ bá wò wọ́n ní last season third legs ni gbogbo wọn kò sí tó play football débi pé tẹ́lẹ̀ sọ pé sàdánkátà èrè ó gbìyànjú nínú tíìmù ẹnìkan tó hẹ̀pù tíìmù yìí ní tó hẹ̀pù Chelsea yẹn last season tíìmù èmi lè sọ wípé ẹni tó ran tíìmù yẹn lọ́wọ́ Thiago Silva ni tẹ́bádé tí wàá yọwọ́ Thiago Silva kúrò tẹ́bá tí wàá ní ó yá ẹ jẹ́ ká tù wò àwọn lè rọjú kán mú James náà mọ́ àwọn méjì tí wọ́n gbé tíìmù yìí náà ni ṣé wáá gbogbo àwọn tó kù tí wọ́n ti ń lọ yìí àtàwọn tó sì máa lọ èmi ò rí ibi tán ti sapá àwọn fún tíìmù yẹn then ẹlòmíì ló ṣe ń bọ̀ yìí ó ṣe máa ṣe press conference ẹ̀ lẹ́nu then ó wá nílò pé kí wọ́n fún ní àwọn nǹkan tó ń fẹ́ ṣebí tí àwọn àgbàlagbà tó ń kúrò yìí tí wọ́n bá lọ pátápátá ìgbónilẹ́nu àti èdè àìyedè máa ṣẹlẹ̀ nínú tíìmù yẹn. tí wọ́n bá lọ àbí. yes. mo ń bọ̀ ẹ jẹ́ kí n béèrè báyìí tẹ́lẹ̀ ńgbà táwọn àgbà sì wà ń bẹ̀ ṣé mo ń gbóra wọn lẹ́nu tẹ́lẹ̀. yes. àwọn wo àtàwọn wo. Chelsea kọ́ jẹ́ tíìmù kan tó yẹ pé wọ́n máa ń try láti manage dress room crisis. àwọn wo ló máa ń gbóra wọn lẹ́nu ńgbà náà. àwọn nínú ikọ̀ Chelsea àwọn oríṣiríṣi carcass ló wà nínú ikọ̀ Chelsea. nígbà tí tàwọn Drogba a ní African carcass a ní England carcass a ní àwọn Italian carcass oníkálukú ló wà bẹ́ẹ̀ now lẹ́yìn nígbà tẹ́lẹ̀ nísìn nígbà tí wọ́n tán àwọn Azpilicueta àwọn Reece James àwọn Mount ẹgbẹ́ kan làwọn yẹn wọ́n dá dúró tiwọn lọ́tọ̀ àwọn Jorginho kó tó dípò lọ sínú ọkọ̀ Arsenal níbi tí ó ti gbà fi àwọn Jorginho àwọn Ava tó ti gba. ẹ máa bọ̀rọ̀ yín bọ̀. àwọn Jorginho àwọn Havertz àwọn Hakim Ziyech àwọn náà ní tiwọn lọ́tọ̀ àwọn Chalobah àwọn Loftus-Cheek àwọn ọmọ hall yìí náà wọ́n wá ní tiwọn lọ́tọ̀ ṣùgbọ́n ọgbọ́n àgbà pé Azpilicueta jẹ́ bí ẹnìkan tó yẹ pé ẹ ní gbọ́ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ kò ń ṣe leader tó máa ń sábà sọ̀rọ̀ fún oníròyìn ó jẹ́ kí wọ́n manage crisis yẹn ní dressing room so kò hàn síta then orí ọ̀fẹ́ pé àwọn kóòtù mẹ́tẹ̀ẹ̀ta tá a lò ńlá season yẹn kò sí ẹni tó ti mọ inú tíìmù yẹn dáadáa láti lè kojú ẹ̀ fún àwọn nǹkan tó ń ṣe so wọ́n ń pa oríṣiríṣi ọ̀rọ̀ mọ́lẹ̀ ẹni tó bá ń tẹ̀lé àwọn player yìí ní Twitter lè máa mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú dressing room Chelsea ṣùgbọ́n nísìn ní coach ṣẹ̀fẹ̀ dé wọ́n fẹ́ tún tíìmù yẹn tò àwọn èèyàn kan gbúdọ̀ forí ko tó máa lọ so tó máa ṣẹ̀wá dé nísìn tá a bá ṣẹ̀wá wá bẹ̀rẹ̀ á ṣẹ̀wá wò kí ni nǹkan tẹ́ rò pé a lè jọ ṣe ẹ̀yin wo lókùnlẹ̀ tẹ́ bá wo gbogbo àwọn tí Chelsea jọ gba 2021 Champions League kíní nìkan lókùn ni wọ́n sìn nínú àwọn tán nínú first 11 Reece James nìkan àti Chilwell nìkan lókùn nínú tíìmù yẹn nísìn gbogbo àwọn mẹ́sàn-án. ó sì kú jẹ́ sí yín náà. èmi náà ní jẹ́sí yẹn. ó dà mo ti gbọ́ mọ̀ bọ̀ ẹ mọ̀ lọ sórí péjì wa lọ́run ẹ mọ̀ láǹfààní àti mọ̀ ṣíà rẹ̀ ó ti wọ 40 shares báyìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ṣe ń láǹfààní àti mọ̀ ṣíà rẹ̀ tó bá ti pọ̀ tó ẹni tó jẹ́ olóòtú fún ètò yìí òun ti jẹ gbèsè ń tiẹ̀ nù ìyẹn ni pé a gbowó lọ́wọ́ olóòtú ètò yìí Adé Olúgbóyèga BBR ẹ̀yẹn sá mọ̀ ṣíà rẹ̀ lọ́ntì ẹ̀yẹn mọ̀ ṣíà fídíò yẹn lọ káà mọ̀ fi Adé Olúgbóyèga káfí mọ̀ cash out yóò san lọ́jọ́ Monday ebi èmi àti ẹ̀ ní kò ní í san kẹ̀ ẹ máa bọ̀ lórí péjì wa lọ́hùn Crest 91.1 FM kọ́ má Ìbàdàn Crest 91.1 FM kọ́ má Ìbàdàn ẹ máa share fídíò yẹn lọ bẹ́ẹ̀ bá ṣe ń ṣàlẹ̀ tó bá ṣe ń pọ̀ síbẹ̀ láfi mọ́ cash out lọ́wọ́ olóòtú ètò yìí BBR owó tí wọ́n lẹ̀ tẹ́ san kò síbi tẹ́ lọ account number 6 láti forward sí àtòrí mail ó wà ń bẹ̀ àti to go ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ WhatsApp ó wà ń bẹ̀ Messenger ó wà ń bẹ̀ Twitter Instagram ó ti wà ń bẹ̀
ẹ mọ̀ share fídíò yẹn lọ a ti wá bíi 40 shares báyìí ẹ sì mọ̀ share rẹ̀ lọ́sẹ̀ àtàbá ti wá gbowó jáde náà lórí ètò náà láàbà pin àfìṣẹ̀bùn ni ẹ̀yẹn mọ̀ share rẹ̀ ń ti yín ẹ mọ̀ share rẹ̀ káwa mọ̀ káṣà lọ́wọ́ di Olúgbóyèga ọwọ́ wa ti bà ọ̀gá wa náà mọ́ àti gbà mú àti mú mọ́kànnà kan pàápàá lọ́wọ́ yìí Marcus Thuram agbábọ́ọ̀lù ńgbà kan rí fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Borussia Mönchengladbach ó ti láǹfààní àti join ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Inter Milan pẹ̀lú free agent ni o pàápàá nígbà náà lọ́hùn-ún ó wà nínú ikọ̀ tó wà tẹ́lẹ̀ pàápàá lọ́wọ́ yìí ó láǹfààní àti ní àkọọ́lẹ̀ 44 goals bẹ́ẹ̀ sì rèé ó tún láǹfààní àti ní àkọọ́lẹ̀ 29 assists in 134 appearances ó lu ọdún márùn-ún bẹ̀ abba ókè ikọ̀ ti Inter Milan àdéhùn ọdún márùn-ún náà fún un gẹ́gẹ́ bó ṣe jẹ́ àmọ́ owó tí ó mọ̀ gbà ní every year báyìí ní sáà kọ̀ọ̀kan ó ń lọ bí 6.5 million euros tí ó mọ̀ gbà ní sáà kọ̀ọ̀kan nìyẹn ìyẹn adágúnwá ẹ̀yẹn Marcus Thuram agbábọ́ọ̀lù ńgbà kan rí fún ikọ̀ tí Borussia Mönchengladbach bá a bá sọ pé agbábọ́ọ̀lù dáa ẹ gbàgbé ọ̀tẹ̀ ọmọ yẹn dà sẹ́ẹ̀ bákan náà lónìí Newcastle United lónìí bákan náà wọ́n mọ láǹfààní àti mọ Veli Tonali ọmọ tí wọ́n gbé wá láti inú ikọ̀ tí Inter Milan èní gangan náà mọ láǹfààní àti mọ Veli ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn agbábọ́ọ̀lù ńgbà kan rí fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal Sidkola Sinach èní yìí kan náà ẹ̀wẹ̀ yóò mọ lọ sí Spain lọ́hùn láti mọ láǹfààní àti mọ ṣe mẹ́díkà ni yóò mọ lọ Italy lónìí tó bá ti wá parí mẹ́díkà yóò mọ lọ sínú ikọ̀ ti Atalanta ni o gẹ́gẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn ó yá láti bẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea káfàtà wọ́n ní sẹ́ fẹ́ gbọ́ tá a bá rí tíìmù tán náà fẹ́ gbé Marc Cucurella agbábọ́ọ̀lù wa àgbà àgbòwò ẹ̀jẹ̀ kan máa lọ mò ń sọ fún pé Chelsea ń tú ẹni wọn ò tú ó dà kò ní bàjẹ́ Mauricio Pochettino olùkọ́ni fún ikọ̀ ti Chelsea èní gangan lórí Zoom officially báyìí àmọ́ tó bá di ọjọ́ Monday tó ń bọ̀ lọ́hùn yóò mọ láǹfààní àti mọ ṣe first training rẹ̀ àkọ́kọ́ fún àwọn agbábọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea gẹ́gẹ́ bí nǹkan ṣe jẹ́ nìyẹn lórí péjì wa ní Facebook lọ́hùn àwọn èèyàn ti join bẹ́ẹ̀ alẹ́ mọ̀ ṣí àfihàn yẹn lọ sẹ́ẹ̀ ibi ẹ bá ṣí ààrẹ dé àfi cash out lọ́wọ́ dé Olúgbóyèga ni àwọn náà kún gbọ́ báyìí owó ti dé ọbẹ̀ ti sọ ọ̀gbẹ́ni Abdulmajid ó yá mi ò ní fi yín sàwátì ẹni tó jẹ́ olùkọ́ni fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal Mikel Arteta ó ní pé ní sáà tó ń bọ̀ lọ́hùn kò sí nǹkan kan tí ó dá wọn lọ́wọ́ kọ́ láti má ṣe gba ife ìdíje líìgì tilẹ̀ Gẹ̀ẹ́sì EPL. ó lè ní nǹkan tó rí tó fi sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi ò wò bẹ́ẹ̀ tó bá tún ṣe bó ṣe ṣe ní season yìí ó ṣe ṣe kó má gba ife. ó lè mọ̀ síbẹ̀ kó tún ṣe bó ṣe wù ú. ọ̀gbẹ́ni Adé ni wọ́n máa sọ pé ológo kì í pariwo ariwo níwọ̀n ògo ní máa pariwo. sáwọn náà sọ bẹ́ẹ̀. wọ́n máa sọ pé ológo kì í pariwo. tíìmù tiwọn tí ò wá pariwo sógo wà ń bẹ̀. ẹ mọ̀ bọ́rọ̀ yín bọ́ àfiwé ni o ẹ mọ̀ bọ́rọ̀ yín bọ̀ sá. wọ́n ní ológo kì í pariwo Pep Guardiola ní ìsìngbà tó gba league kò pariwo pé òun lòún máa gbà kó máa ṣe nǹkan tó fẹ́ ṣe lábẹ́nú kì í ṣe ogun nǹkan náà lè máa expose síta téèyàn máa ń sọ fáwọn oníròyìn. nígbà tó bá di next season tó bá gbà ó máa surprise àwọn èèyàn kó má ti sáré máa sọ pé òun lòún máa gba league òun máa ṣe gbá òun máa ṣàwó. lóòótọ́ ó gbìyànjú last season ṣùgbọ́n ó ti máa ń sọ gbọ́ rẹ̀ fún àwọn oníròyìn jù kò yẹ kó sáré máa sọ pé òun lòún máa gbà fi. kó mọ̀ tí ìjà wọn sí i bẹ́ẹ̀ ni sá kó wà reserved. bẹ́ẹ̀ ni sá torí àwọn ikọ̀ Newcastle náà àwọn ló ṣeré ní season tó ń bọ̀. bẹ́ẹ̀ni. Manchester United náà mo ṣe ń wò ọ́ náà wà máa wà lára àwọn contender. Chelsea ńkọ́ pretender. a máa ṣe top 10. top 10 ẹ tún fẹ́ ṣe ní sáà tó ń bọ̀. ẹ mọ̀ ń sọ tọrọ ẹ já gbọ́ lẹ́nu ẹni tó jẹ́ aṣojú Chelsea gangan ní sànsàn mo kí yẹn kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí ẹgbọ́n nǹkan tí Mikel Arteta sọ ẹ̀yin náà gbọ́kàn tán sọ pé bí oníkan tó gbójúlé àwọn ò mọ̀ wá ní bọ̀ ní pé sáà tó ń bọ̀ Chelsea ó sì top 10. ṣebí based on player tí Arteta ní dání lásìkò yìí bẹ́ẹ̀ni lóòótọ́ àti lódodo ó lè contend for title yẹn because in tó ṣe ní season yìí tí ó bá ń ṣe injury tó padà wọlé àti draw tí Liverpool bá wọn gbá ká ní mo sọ lórí ètò ìdàdà ńgbà yẹn pé ká ní wọ́n lose game yẹn sọ́wọ́ Liverpool ni ó máa yá wọn lára láti tẹra mọ́ṣẹ́ láti máa jáwé olúborí fáwọn matches wọn tó kù. So ní ìsìn yìí ní season yìí pẹ̀lú àwọn signings tó ti make nsìn mo rí bíi pé òun nìkan náà ní ìsìn presently bye
òun nìkan náà ló sì lè fún Pep ní run for his money pẹ̀lú irú nǹkan tí wọ́n jọ ní lọ́wọ́ báyìí ṣe mọ̀ pé tí team bá ti ní depth tó pọ̀ àti gbá àwọn matches kò ní wọ́n lára so n tó kọ̀ yà mí lẹ́nu fún ni pé ọ̀rọ̀ tó sì ń sọ nísìn ó sì kò tí ì yẹ kó máa ti máa sọ̀rọ̀ yẹn 38 matches ló máa gbá ní league nínú ẹ̀ náà ó máa gbá Champions League nínú ẹ̀ ó máa gbá FA nínú ẹ̀ ó máa gbá Carabao nínú ẹ̀ àwọn player ẹ̀ máa lọ gbá international tournament so kò sí nǹkan tí ò sì lè ṣẹlẹ̀ then tẹ́ bá gbogbo àwọn ọmọ tó ń kójọ ní ìsìn tí wọ́n ń dùn pa àwọn sign player èmi ò tí ì rí perfect signing nínú gbogbo wọn. ẹ̀yin torí pé Kayaba ti kó Chelsea ẹni pé kò lè ṣe nǹkan kan bẹ́ẹ̀. ṣebí ẹjẹ́ àsòótọ́ rẹ̀ fún wa ọ̀gbẹ́ni. mo fẹ́ kẹ́ mọ̀ pé olùkọ́ni mọ bó ṣe máa ń lo agbábọ́ọ̀lù jùlọ lọ. atọ́kùn ẹjẹ́ àsòótọ́ rẹ̀ fún rárá. Okay sir. nígbà tí Havertz wà nílẹ̀ Germany kí ló ṣe náà tó ṣe jù bẹ́ẹ̀ náà lọ assist mélòó assist ló máa ń ní jù kò ń ṣe pé ó ń score gidi fine nísìn torí pé ikọ̀ Chelsea lò ní off position ẹ̀ la fi ń blame ẹ̀ dáadáa now inú Arsenal tó ń lọ ṣé guarantee ti wà fún pé ó máa rí starting 11 ni ìyẹn ò tí ì sure ṣùgbọ́n fún Arteta láti máa polówó ara ẹ̀ ní ìsìn pé òun fẹ́ gba league mo kí ikú oríire lẹ̀ in advance torí pé bóyá ṣe ń last season náà nìyẹn ìgbà tí ẹni tó dẹ̀ ń bá wo ìsọ̀dé tó dẹ̀ dé ìyẹn bọ́ síwájú ẹ̀ ó dẹ̀ ra gba nǹkan tó ní gbà òun dẹ̀ ra dákẹ́ mọ́ so fún àwọn tó ń fi sọ wípé inú ikọ̀ Chelsea nǹkan ń ṣẹlẹ̀ pọ́npọ́n náà yàn fine. ṣó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí wọ́n ń parọ́. yes wọ́n ń parọ́ ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n Chelsea ò ń ṣe tá bá lọ wo inú ìtàn Chelsea wà náà traditional teams. tabatẹ̀ ká wo ìtàn gan táìmù ti lọ tó wà ní England current one is in that no history is part of football. àwọn òní táìmù báyìí ni 1 hour la ní. adẹ̀gbúdọ̀ ràn yín létí kẹ́lẹ́ bá mọ̀ wípé Chelsea was once one of the best team ní Europe then one of the best team ní England so ó wá burúkú jù pé táwọn sọ pé Chelsea máa parí sí 10 yẹn èmi ò rí pé ó máa possible ó wá burúkú jù top 4 yẹn ní season yìí we are going there. àmọ́ ẹ̀ lè gbà nǹkan kan. a máa gbà kan náà cup competition. ọ̀gbẹ́ni Abdulmajid ẹgbọ́n nǹkan tó ń sọ. olè ní kan tán rí bóyá Chelsea máa gba wọ́n lè ó ṣe ṣe bóyá oníkan táwọn náà rí. bẹ́ẹ̀ni ó ṣe ṣe kán gba Carabao Cup. torí olùkọ́ni yẹn kò lè tí ì rí tó tán dáradára torí èdè àìyedè kì í ṣe ogun náà ló ti máa gbọ́ èdè Gẹ̀ẹ́sì tó nínú gbogbo wọn kó tó rí pó mu dáadáa bá tẹ̀ta ṣe bẹ̀rẹ̀ láti mi mọ Mauricio Pochettino náà tọ́ àgbà náà ni oṣù gbọ́ mi ò fẹ́ ikọ̀ ilẹ̀ Gẹ̀ẹ́sì ṣe kì í ṣe àwọn PSG League tó máa bá wọn Marseille gbá tó rí pó máa rí nǹkan tó bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n kí wọn lẹ́yìn bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ní last season kò sẹ́ni tó wo ẹni kí wọ́n sọ òótọ́ pé nǹkan tí lè ṣẹ́tù tí Newcastle máa dé ní last season ẹ dẹ̀ wo the calibre of player tó kó wá last season. ẹ mọ̀ wá compare sí Chelsea. no òun náà ni mò ń try láti sọ nsìn. ṣé mo wípé nísìn àwọn tíìmù kan ti wá wà ní England nísìn táwọn èèyàn máa fojú sí lára everybody Newcastle wà nù wọn Brighton and Hove wà nù wọn then this Newton Town orí àná tí mo ní Aston Villa náà tí mo ní time láti go online mo ṣe wá ka àwọn nǹkan kan nípa Newton Town yẹn. mo sọ fún yín jọ sí. ó bẹ́ńbẹ́ kò bẹ́ńbẹ́ first TV matches wọn tí Newton Town yóò bá ná máàcì mẹ́tẹ̀ẹ̀ta yẹn díẹ̀ ló máa kú. ẹ sáré wo future sẹ́ẹ̀sì bẹ́ẹ̀. mi ò tiẹ̀ tí wò mí ní ìyẹn. so Chelsea ò ń ṣe tó bá máa burúkú jù pátápátá top 4 yẹn next season pẹ̀lú àwọn sọ sí pé àwọn tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ wọn gbóyìnbó àbí nǹkan kan gbogbo player tó wà ní Chelsea báyìí. main point wọn ni pé Pochettino tí lè mọ̀ ti lè ráyè àti tó tíìmù tán. yes which is normal. normal ni for a starter kó ṣẹ̀ṣẹ̀ dé tó bá dẹ̀ ti wá tẹ́ bá lọ wo history ẹ̀ nígbà tó wà ní Tottenham kò sínú àwọn coach tó gbójúlé a big team player ó dàbí pé irú philosophy yẹn lọ fún lọ́wọ́ kó ṣe nínú ikọ̀ Chelsea náà nígbà tó dẹ̀ wà ní Tottenham náà kí ló ṣe ó make sure pé Tottenham remain ní top 5 ní gbogbo time tó ti lọ tó fi wà níbẹ̀ Tottenham ò dey drop below any continental competition. First final UEFA Champions League tí Tottenham máa lọ ta ló kó wọn lọ Pochettino. Opportunity ẹyọ kan tí Liverpool rí ló fi chance wọn. First goal yẹn ló weak ikọ̀ Liverpool Tottenham torí pé wọn ò ní experience ẹ̀ nínú Champions League. So tẹ́bádẹ́wò gbà tó lọ sínú kan PSG náà gbàrà tó kọ́kọ́ débẹ̀ kí nìkan tó kọ́kọ́ ṣe ó kọ́kọ́ gba first medal tó ń fúnra rẹ̀ máa kọ́kọ́ rí torí pé ó rí materials ń gbà yẹn
yẹn ni ló fi sáré lo gbogbo yẹn nínú ikọ̀ PSG now ó ti wá padà sínú England tọ́ndẹ̀ ti fún láyè kó ṣiṣẹ́ gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe kò sí nǹkan tó lè jẹ́ kí ó wá burúkú jù Chelsea máa padà sí any of the continental ní next season tabadẹ rí opportunity àwọn cup competition tó bá wà lẹ FA Carabao a máa mú kan jẹ mbẹ. Yorùbá yóò yé mi tó tẹ́ bá rí opportunity. Mo máa ń sọ gbogbo gbà náà mo ní àbí tẹ́ bá ṣiṣẹ́ débẹ̀. a máa rí opportunity yẹn ni ẹ máa wò ẹ kọ́ lẹ pé mo a máa rí ni. Tí ìdáhùn ìbéèrè ṣe ṣiṣẹ́ débẹ̀ ni àbẹ́kọ̀ fún yín. opportunity náà ni máa yòrí tó fi gba ìtàn gbà lọ́wọ́ Newton Town lọ́wọ́ Brighton and Hove so opportunity yẹn máa wáyé. ó dà mo ti gbọ́. ẹ já lọ sínú kan tí Aston Villa torí pé lọ́wọ́ yìí wọ́n ti láǹfààní àti unveil Yori Talisman agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Leicester City Unai Emery ó ní pé ní sáà tó ń bọ̀ lọ́wọ́ òun kúùkù kankan kìí ṣe lè tán pè ní marathon kúùkù bíi tàwọn hídà ó ní tóun kúùkù lọ́wọ́ yìí tí Chelsea bá gbóòórùn ẹ̀ lásán ó ní kélé ó gbé wọn pàápàá wọ́n ti já mọ̀ tá a bá ń sọ nípa midfielder tó jẹ́ pé owó tán fi gbé wá sínú tíìmù tán wà ó wọ́n jù lágbàáyé lọ́wọ́ yìí èyí ni wá àwọn tí ìṣeré ti kankan báyìí àmọ́ lọ́wọ́ yìí Jude Bellingham agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Real Madrid ní báyìí òun ló sì wọ́n jù lágbàáyé first midfielder tó wọ́n jù lágbàáyé nù owó tán fi gbé ń lọ bí €120 million ẹlẹ́ẹ̀kejì Jamal Musiala òun náà wọ́n tún gbé pẹ̀lú owó tó ń lọ bí €110 million ó mọ̀ wọn kì í máa ṣe ọmọ tí Chelsea kan kulẹ̀ gbé mọ̀ bẹ̀ sí Musiala tó mọ̀ musin lára ẹlẹ́ẹ̀kẹta Pedri agbábọ́ọ̀lù kan ti Barcelona òun náà owó tán fi gbé ń lọ bí €100 million Federico Valverde €100 million bákan náà ìyẹn agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Real Madrid ni o Gavi €90 million Declan Rice €90 million Martin Odegaard €90 million Rodri €90 million Florian Wirtz €85 million Eduardo Camavinga agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Real Madrid káfàtà €85 million bákan náà. ṣé tá a bá ń sọ nípa transfer market owó tán fi gbé ọmọ kan ẹ rí i pé owó euro máa ń wọ́n sókè ju pounds lọ tán bá convert owó yìí sí pounds euro 120 ní ìsìn ó lè máa bọ́ sí bí 90 kìíní kankan kó mọ̀ di pé ìgbà tá a kàn bì kan ó rí báyìí ẹ máa wo ẹ̀yìn rẹ̀ pounds yàtọ̀ sí euro ó sì wọ́n jura lọ kò ní bàjẹ́. ẹ wá já lọ sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool báyìí o torí wọ́n ti réètì ọmọ tán wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé láìpẹ́ Szoboszlai wọ́n ti réètì ẹ̀ wípé tọ̀ òun àti legend Liverpool kan gbogbo àwọn start wọn ò fẹ́ jọra àwọn fans wọn sọ wípé ẹ mọ̀ réètì ẹ̀ ẹ jẹ́ ó fún wa ní nta àfẹ́ kó sì fún wa ní nta nílò 070470000911 tàbí 08121171911 0804700000911 0704700000911 ló mú kí yín ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ gbé ètò. ó kọ́ yín mo lẹ ti ń pè mí. hello. ẹ pẹ̀lẹ́ kúṣẹ́. yes sir. ọ̀rọ̀ tí nípa ọ̀rọ̀ Chelsea ni mo fẹ́ dá sí. ok sir. ẹ mọ̀ fọmọ Chelsea lèmi. màá mo ti mọ̀. tẹ̀rí ẹ sọ fún ọ̀gbẹ́ni tó ń sọ̀rọ̀ pé Chelsea ò lè wọ top 10. tẹ̀rí tó tẹ̀ ní pé tẹ́ ẹ bá wo last season bí àwọn players tó lọ yẹn bọ́n ṣe wà ń bẹ̀ tó ibo ni wọ́n parí sí. káwa gan pẹ̀lú ìfìyìnṣẹ̀lẹ̀ ó yẹ káwa gan lè mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú tẹ́gbẹ́ tí ò wọ̀n síta. wọ́n tó lè sọ pé òun ò dúró tẹ̀ òun lọ ó yẹ ká lè mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. ẹni jẹ́ pé gbogbo àwọn èèyàn ti sọ pé future captain ní Masimot new generation ìtọ́jú ẹ̀fẹ́ ẹ wo gbàdá àtẹ̀tà náà dé first rẹ̀ yàn pé kò ṣàṣeyọrí. bẹ́ẹ̀ni. àwọn Aubameyang Lacazette tó yá oníkan máa lọ ìgbà tó ń lọ ní tíìmù jẹ́ àwọn tó gbọ́rọ̀ sí lẹ́nu tó lè lò tó lè fi ṣe àṣeyọrí ẹ wo ibi tí wọ́n dé lásìkò. àwọn wọ̀nyẹn ìmùjẹ́tẹ̀ rí àwọn Masimot àwọn hello. next match ẹ̀ tún lò tó kù ọ́n ti rí ara wọn bíi pé wọ́n jẹ́ nǹkan àwọn olùtọ́síkì wọ̀nyẹn wọn ò ṣe èèyàn ẹ jẹ́ kí wọ́n máa lọ ẹ jẹ́ kí àwọn ẹ bá wo ẹ̀sùn Fernandes nígbà tó dé ẹ bá rí àwọn àtúntò tó mú wá ẹ mọ̀ pé àwọn ọmọ eléyìí ó fẹ́ gbá bọ̀ àwọn ọmọ Europe yẹn nígbà míì bó ṣe ti dáná àwọn ọmọ England nígbà míì ìwà àwọn àdúgbò ìtẹ̀lé kí ẹ̀ má tẹ̀ sọ ohun tí ò dá nípa wọn ni ìgbéraga wọn ti máa ń pọ̀ jù ẹ náà wò wọ́n yàtọ̀ sí àríkè gbogbo ọmọ England pátá Bukayo Saka ìbò ti gba 300 ẹ̀wọ̀n tí ó ṣe next tàbí bọ́sì ẹ̀wọ̀n tí ó ṣe so hello. ṣé ti parí sí nọ́mbà 3 ẹ lọ kọ́lẹ̀ o ẹ̀kọ́ ọ̀rọ̀ tí mo sọ ẹ̀ kọ́lẹ̀ ó kéré tán wọn rírú ẹ̀ ní nọ́mbà 3 ẹ̀ kọ́lẹ̀. nọ́mbà 3 ní Chelsea ó parí sí. ẹ̀yìn jẹ́ ti nàìjíríà máa wà náà sísìn kì í ṣe ọ̀rọ̀ pé sẹ́tímẹ́ǹtì o
kì í ṣe sentiment torí ẹni tí wọ́n gbé fún Àtẹ̀tà tó ń fara rẹ̀ náwó tí agbára rẹ̀ ò gbé Lampard náà tó jọmọ lédùn náà Lampard tẹ̀ jọmọ lédu Àtẹ̀tà lọ ẹni tí wọ́n gbé fún Àtẹ̀tà agbára rẹ̀ ò gbé láti sinmi ṣé máa jù ṣe dáadáa láti sinmi Àtẹ̀tà fi wá bọ́ sí one débi gẹ́gẹ́ tòkòtò òdìbò jábọ̀ àwọn sọ pé Àtẹ̀tà gùdà Àtẹ̀tà ẹ máa wo tí ó ṣẹlẹ̀ nísinsìnyí ṣẹ gbọ́ ẹ gbé ètò. ẹ ṣeun dáàdì mi ò ní fi yín ṣàwátì. wọ́n ní ẹ̀yìn Chelsea ní Arsenal wà èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ àwọn náà sọ èmi kàn sọ nǹkan sọ mo tún sọ again. bó o láti wá sọ eléyìí fún àwọn ọ̀rẹ́ olúwa aládéjú ìgbé àwọn Adédàpọ̀ Akínọlá wípé wọ́n sọ wípé ẹ̀yìn Chelsea Arsenal wà ẹnu mi ò gbà torí mi báwo mi fẹ́ fèsì wọn gan irú àwọn ẹnjìnà Gbénga Fásọ̀jáde tó ń gbọ́ nísìnyí wọ́n ti lọ tilẹ̀kùn entrance pé síbí wọ́n ló tún sọ again agbọ́n tí wọ́n sọ ṣùgbọ́n wọ́n tún sọ mọ́ jẹ́ kó dìgbà náà. ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona owó tó tó 20 million euros ni wọ́n rí lórí pé Samuel Umtiti gbégilé àdéhùn rẹ̀ láàrin àwọn méjèèjì mo kì í yẹn káàárọ̀ wọ́n ti jákò mẹ́ 07047000911 tàbí 08121171911 ẹja wo Liverpool ọmọ tán ẹ̀ṣẹ̀ fẹ́ gbé nìsín. ṣe rí ikọ̀ Liverpool mo fẹ́ ó yẹ kí wọ́n ti kẹ́kọ̀ọ́ nínú àwọn àṣìṣe tí wọ́n ti ṣe rí ìgbà tí wọ́n lọ gbé Andy Carroll wá ń jọ sí tán ní àwọn ti gbé perfect replacement fún Fernando Torres tí ikọ̀ Chelsea rà lọ́wọ́ wọn kí ni Carroll ó padà fi ayé wọn ka róòlù náà ni kò sí nǹkan kan tó mú ṣe ń bẹ ẹ̀tọ́ má dẹ̀ ní inú ikọ̀ Liverpool ẹni tí wọ́n rí gẹ́gẹ́ bí tó gbé tíìmù yẹn dáadáa gbà tí Sadio Mane ti wá lọ ikọ̀ Liverpool náà ti wà ní inú àwọn olówó àná ní àsìkò yìí èmi ò bá kọ́ bẹ̀ wọ́n pé kí wọ́n jẹ́ kí ọ̀gbẹ́ni ìdè ṣe rí pléyà tó bá ṣẹ̀ wá láti orílẹ̀-èdè mi wá sínú England àfi tó bá ti ṣe homework ẹ̀ pé dáadáa kó tó dé nìkan ni ṣùgbọ́n èyí tó bá kàn kú fìrí wá hello mo kí yín ẹ kú ojúmọ́ wọ́n ti já 07047000911 tàbí 08121171911 lójú òpó náà mo kí yín ẹ káàárọ̀ hello ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ jù wá ń bẹ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ó yá. Bámdé láti Fìdítì. mi ò ní wá yín ti Fìdítì lọ́hùn. ẹ̀yin tilé nù ó yẹ gbéra ńlẹ̀. ọmọ Arsenal ni o mo fẹ́ sọ̀rọ̀ nípa Chelsea àti Arsenal. kẹ́rí látìgbà tí Tom Bowley ti ra ikọ̀ Chelsea yẹn ó wá ṣe bísínẹ́sì ni gbogbo àwọn pléyà tó sáì ní January transfer yẹn ó kàn fẹ́ fi bò wọ́n lójú ni Chelsea yẹn tí wọ́n bá múra yóò tù délẹ̀ ni yóò lọ máa jà fún relegation ní next season ni ọmọ Chelsea tó pè yẹn tó ní pé Arsenal máa wà lẹ́yìn wọn yẹn òun kàn fi ń dun ẹnu ni. ọ̀rọ̀ dọ̀rọ̀ Arsenal Chelsea báyìí bẹ́ẹ̀ ní nísà tó ń bọ̀ tá a mú ní oṣù tí ń bọ̀ yìí kò sí tíìmù tí wọ́n jọ ṣọ̀tá ara wọn tó Chelsea Arsenal ẹ mọ̀ wòran torí wọ́n ti láǹfààní àti kọ́ ọmọ Chelsea méjì kan wọ́n mọ̀ ní kí ni kò lè sìn kankan kí ló ń bá ká àmọ́ àwọn Chelsea kan wọ́n sì gbà fún Man City pé Matthew Kovacic yóò ṣe dáadáa ń bẹ ó mọ̀ alágbára mo kí yín ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́ sà. orúkọ tèmi ni ọmọọba Adébáyọ̀ Razak ilé àṣìpa ìwé Ọ̀ṣun. kábíyèsí bàbá. tẹ́ ẹ rí ọ̀rọ̀ yẹn ó dàbí ọ̀rọ̀ apanilẹ́rìn ni yọjọ sojú gbogbo wa ni Arsenal àti Chelsea wọ́n ṣọ̀tá wọ sínágọ́gù ni tẹ́ wá rí oníkálukú náà ni wọ́n máa bu ìyèpẹ̀ àti iyọ̀ wọ́n máa bù sí kinní tiẹ̀ kó lè bá a dùn. ó ti yé mi. yẹn ẹ rí ẹ̀yin Chelsea Arsenal máa wà ní next season yọjọ sọ Ọlọ́run ní pẹ́ẹ́nì kankan wà. àmín. àjọ mọ bára wa sọ̀rọ̀ àjọ pera wa ni. àmín. gbogbo àtòkù Chelsea tí Arsenal ti ń rà wọ́n ló sòso rere fún. gbogbo àlòkù Arsenal tí Chelsea ti ń rà àwọn ń sorí ire ni. wọ́n gba kọ́ọ̀pù. wọ́n ra Oliver Giroud ọgbà Europa. wọ́n ra Fabregas ọgbà Champagne. so ẹ̀sọ́ Arsenal tó wá sí ọmọ Chelsea tó lọ Arsenal tó soríire. ẹ̀sọ́ àkúbè lásìnà rà àkúbè. ó dà wọ́n ti gbọ́ ẹ ṣeun bàbá kò ní bàjẹ́ ẹ ṣeun gan.
ẹ̀mí mi ò fẹ́ gbé ètò ìmọ̀ torí ẹ̀rín ń pa mí ọlọ́run ọba ń gbọ́. Alájà Rukayat agbára gbogbo ilé owó lọ́hùn àwọn olólùfẹ́ ẹ̀kọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea nìyẹn. Ètò ti wá di ètò Chelsea Arsenal báyìí. Àwọn gangan bí akápò pé ní IDÁN lọ Chelsea Arsenal lórí ìkànnì Crest 91.1 FM Ìbàdàn ó ti sú mi 070470000911 tàbí 08121171911. Ẹ̀gá wo Nico Jackson àwọn kan ní pé ṣékèṣe pé yóò mọ̀ jó ní Chelsea báyìí kó mọ̀ débi Michael Jackson kejì agbábọ́ọ̀lù tán gbé láti inú kọ̀tì Villarreal wà lọ́hùn ó ti buwọ́lù àdéhùn lọ́dún mẹ́jọ sángílítì ìgbà tán wá ń fọ̀rọ̀ gbérò pẹ̀lú ẹ̀ wá ní pé àwọn kan wà tó mú bíi legend àwọn bíi Didier Drogba àwọn bíi ambassador Didier Drogba àwọn bíi Nicolas Anelka ó ní àmọ́lọ́wọ́ aláhùn wá sí mùsẹ̀mú kí yẹn káàárọ̀ Arsenal Chelsea. Ẹ kú ojú mẹ́ káàárọ̀ ó ti tán 070470000911 tàbí 08121171911 mú kí yẹn kú ojú mẹ́ káàárọ̀ hello. hello ẹ káàárọ̀ sá. ẹ kú ojúmọ́ o. ẹ ká kú ojúmọ́ sá. kò ní bàjẹ́ bàbá mi. mo ń gbọ́ yín. yẹ́sà Táíwò ló sọ̀rọ̀ láti Gbági tuntun sá. Táíwò láti Gbági tuntun ọmọ ikọ̀ wo lẹ́yìn bọ̀dá Táíwò. Manchester United sá. kò ní bàjẹ́ ó yẹ gbé lálẹ́. yẹ́sà ẹ tí mi sọ̀fẹ́ sọ àwọn ọmọ Chelsea àtàwọn àtàwọn tàbí àwọn ẹ̀jẹ̀ kọ́ dìgbà náà lọ́wọ́ ní pẹ̀lú ọkọ̀ nù wa. àmì lágbára Ọlọ́run. bọ̀ ní fẹ́ sọ ọkọ̀ ẹ kẹ́rì líìgì sísè tó ń bọ̀ yìí ẹ lọ wá sáà ní àwọn tí ò mẹ́ta. yayu masiki Arsenal ẹ̀ẹ́rì lágbára Ọlọ́run ní pẹ̀lú ọkọ̀ nù wa àárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló máa wà ní káwá sí. ọmọ ikọ̀ wo lẹ́yìn sà. ọmọ tíìmù wo lẹ́yìn. máa yù ní mẹ́ta. ẹni líìgì tó ń bọ̀ ká wá sáàrin àwọn tíìmù wo máa ń yù ú. ẹni pé líìgì tó ń bọ̀. àárín àwọn mẹ́ta ló wà lẹ́sà. máa yù masiki Arsenal. ó ti yé mi máa ń yù lẹ́fi ṣáájú mo ti yan tí mo fẹ́ yọ. mo fẹ́ kí ló ń yọ nípa ọ̀gánà ẹ̀ ṣé bọ́ọ̀ tó ti débi tó lápẹ̀rẹ̀ àti ẹ ti submit final deal fún Ande Onana àti giants lẹ́ẹ̀kan ẹ̀yin lẹ́ padà gbé yasin bọ́lọ̀ tí ń bẹ tẹ́mi ìwà Ọlọ́run ọba ìyìn lè fún lófo ẹ̀fọ́. ó ti múlẹ̀ sí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ó ti tán ẹ ṣé bàbá mi ẹ ṣé bàbá mi ẹ ṣé ọ̀gá. wọ́n ní líìgì ń bẹ láàrin ọ̀gbẹ́ni Abdulmojid wọ́n ní líìgì ń bẹ láàrin Man U Man City Arsenal. bá a ṣe ń wo lọ yẹn èmi ò ka ikọ̀ Arsenal mú. ká Arsenal mọ̀ ẹ lè kà wọ́n mọ̀. àárín àwọn tí èmi rí pé wà ní ikọ̀ Manchester United Man City àti ikọ̀ Newcastle. èmi ò ka ikọ̀ Arsenal mọ́ rárá àti rárá. wáyé tẹ́ ẹ fi ka Arsenal mọ́ wáyé tí ò sí Chelsea ń bẹ. a máa ṣe top 4 gẹ́gẹ́ bọ́n ṣe sọ. ok ẹ ti gbà. lẹ́yìn àwọn mẹ́ta tí mo kà yẹn a máa wà ní top 4. ok a máa ṣe number 4. number 4 lẹ́yìn. ọ̀gbẹ́ni famous ẹ̀gbọ́n tán sọ. Man U Man City Arsenal tábánikà wò pẹ̀lú bó ṣe ń lọ báyìí tí Man U bá lè gẹ̀ẹ́tì àwọn signing wọn right ntẹ́gbọ̀n ìsọ̀ wọn ọjà yọ̀pá because tábánikà ká dálẹ̀ ká tún ṣàní ìsìn Man U àti Man City àti Arsenal ní first title contender because àwọn náà ló ṣe ipò kíní àti ipò kejì ní ìtò kọjá tí méjèèjì náà lọ́dẹ̀ ń ṣe reinforcement lásìkò yìí tí ó hàn sí gbogbo wa wípé wọ́n ní ìgbáradì tó gún mọ́ ju tàwọn tó kù lọ. now fún ṣé ikọ̀ Man U máa wà pẹ̀lú wọn ìyẹn wá kù sọ̀rọ̀ tí àwọn Glazer family tí wọ́n bá lè tètè mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe nínú tíìmù yìí tó bá yẹ pé wọ́n fẹ́ wò di tíìmù yìí kán dẹ̀ fi owó sí inú tíìmù yìí tó bá yẹ pé wọn ò ní ìdẹ̀mọ́ kán lẹ́gò tíìmù yìí kán dẹ̀ jẹ́ kí bàbá olówó àràbò kán gbé owó wá láti tún tíìmù yìí ṣe tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá lè ṣẹlẹ̀ nínú ikọ̀ Man U ká tó bẹ̀rẹ̀ season pẹ̀lú irú kóòṣì tán ni mo rí wípé intẹ́ni ẹ̀ sọ ó possible kò ṣẹlẹ̀ ṣùgbọ́n tí ò bá wá rí bẹ́ẹ̀ ó kàn máa dùn mí wípé ikọ̀ Liverpool máa já wọlé tàbí Newcastle. kò ní bàjẹ́ mo kí yín kú ojúmọ́ ẹ káàárọ̀ hello mo kí yín kú ojúmọ́ ẹ káàárọ̀ hello wọn ò sí mbẹ̀ mọ́. 070470000911 tàbí 08121171911 làwọn nọ́mbàs náà 070470000911 hello ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́. ẹ kú ètò. ẹ ṣeun. ọpọlọ yóò ní dáhùn. àmì àtẹ̀yìn náà. hello. mo ń gbọ́ yín. tẹ́lí àwọn tẹ́sífà yẹn mẹ́ta wọn lóhùn ó yẹ̀yẹ́ ni wọ́n. ok sir. kí ni wọ́n ń tún lọ díẹ̀ díẹ̀ àrò fún wọn.
ẹnìkan máa ń sọ pé ẹ̀yìn àwọn ìlàsínà wà ní ẹ̀sìn wọ́n tẹ̀ra wọn jẹ ni asma contender ni wọ́n mẹ́sì tí wọ́n bá gba líìgì wọn. mi ò gbọ́ yín sà. orúkọ mi ní sáńsà ní òkan lálọ́kọ̀ọ́jú odò àṣẹ. ṣé ń gbọ́ mi hello sà. hello. ẹ sọ nǹkan kan ní ìsìn pé Arsenal tí wọ́n bá gba líìgì wọn ó gba kinní kan. wọ́n gba Champions League ẹ tó tọkọ lẹ̀. òtítàn wílò ẹ bá kọ kinní ilẹ̀ á print ẹ̀ lọ́la ẹ bá kọ́ lẹ̀ wọ́n ní Arsenal ó gba Champions League kò ní bàjẹ́ ọ̀gá mi ẹ ṣeun gan ẹ ṣé bàbá àgbàlagbà. mo ti yan tí mo fẹ́ yẹ bẹ́ẹ̀ mo ti gbọ́n tí mo fẹ́ gbọ́ 0704700000911. Ruben Loftus-Cheek agbábọ́ọ̀lù Chelsea ń gbà kárí lọ́wọ́ yìí ó ti di agbábọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù AC Milan ó ti buwọ́lu àdéhùn eléyìí tí yóò wá sópin ní oṣù kẹfà ọdún 2027 owó tó ń lọ bí 16 million euros náà kọ́ sọ fún Chelsea náà wọ́n tún wá san 4 million euros kan fún wọn ilé tá a lè pè ní add-ons àpapọ̀ rẹ̀ ó di 20 million euros gbogbo Chelsea ẹ̀ ń cash out bẹ́ẹ̀ sì ré àárí greenlight kankan tó ṣe sàn mú kí yẹn káàárọ̀ ébà ẹ fẹ́ sọ̀rọ̀ lé nǹkan sọ pé Chelsea ó gba Arsenal ó gba Champions League mo ní sẹ́ ẹ fẹ́ sọ̀rọ̀ lé yes or no ni. àlá ni Ọlọ́run lè jẹ́ wá sí múṣẹ Ọlọ́run dẹ̀ lè gbójú. ẹ má fojú kéré Arsenal. sẹ́wọ̀n pé gbogbo àdúrà náà kọ́ lọ́lọ́run máa ń gbọ́. ṣùgbọ́n Arsenal ní sáà tó ń bọ̀ ẹ má fojú kéré wọn. ẹ mi fojú kéré wọn mo ti sọ bí tó máa padà. ẹ má torí gbẹ̀yìn ò lọ champion kẹ́ ẹ má fojú kéré wọn. ẹ jẹ́ ká wà realistic ikọ̀ Arsenal lásìkò yìí tó máa ní nínú àwọn tó lè contend fún EPL àwọn ni now Champions League tí ẹ̀gbọ́n yẹn wá sọ gangan ni fear mi torí pé wọ́n máa kojú àwọn tó ti wà ń bẹ̀ nígbà táwọn ń ṣe IT ọdún méje ni ikọ̀ Arsenal fi dúró nílé tí wọ́n lọ bí kankan ọdún méje náà fi dúró nílé tí wọ́n lọ bí kankan so ọmọ tó dẹ̀ wà nílé fọ́dún méje tí ò jáde lọ síta tó wá ní ìgbà àkọ́kọ́ ó kàn dùn mí pé ó máa wéèsì slot yẹn fún àwọn ikọ̀ Man U ni tásẹ́nà bá ṣe dáadáa jù nínú Champions League ló máa qualify for next round lẹ́yìn group stage. ó dà mo ti gbọ́ ọ̀gbẹ́ni Abdulmajid ẹ gbọ́. bí wọ́n ń tan mi lè sọ pé wọ́n ń tan àwọn sá. kan máa sọ pé Arsenal máa gba Champions League irọ́ ni torí mi ò lóòótọ́ league kan mójútó league tó fẹ́ gbà tó tọ́ tó ti pẹ́ gan nígbà tó gba league last wọ́n èbí mi àwọn mi tó jóbi gan wọ́n ti fẹ́ ṣe tá àti mú lọ sílé ọkọ. nígbà tó ń gba league last Champions League yẹn kọ́ máa kà sínú ọ̀rọ̀ ara league nìkan mójútó tó bá mọ̀ pé àwọn fẹ́ gba ife ní gẹ́gẹ́ bí àmọ̀ràn yín. bẹ́ẹ̀ ni league nìkan mójútó kọ́ máa ka Champions League mọ́ fi wọn rárá. ó ti tán kò ní bàjẹ́. hello mo kí yín ẹ kú ojúmọ́ last caller lórí ètò láàárọ̀ hello ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ ti wà ń bẹ̀ pápápá. Ibrahim ló sọ̀rọ̀ ọmọ máa yìí ní. mo ń gbọ́ yín sà. Cherry àánú mi ṣe Chelsea àti Tottenham because category ni wọ́n jọ one season yìí má jẹ bàbá ńlá ìyá because wọ́n fi ra wọn wí Arsenal tẹ́lẹ̀ pé wọ́n ṣe dáadáa last season and wọ́n try láti wọ́n dẹ̀ strengthen team wọn they are always obviously wọ́n máa wà very stronger everywhere yìí tẹ́ pé ẹ̀ ń gbé àwọn players láti untested league tẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣá. mo ń gbọ́ yín sà. lábẹ́ ìgbàwé àwọn alágbára kò possible now kò possible wọ́n máa jẹyà gan. ó dà mo ti gbọ́ ẹja mọ̀ lọ fún tòní. ọlọ́mọjà jẹyà ọ̀làdọ̀yìn ayégbùsì bùrọ̀dà mi la ó wọ́n bù gan o àmọ́ gẹ̀ẹ́sì rẹ̀ ti pọ̀ jù. àmọ́ ra àwọn headline àwọn epistle ńláńláńlá gbẹ bá fún wa ní kí ni main point gangan main point ni pé Arsenal gba league àbí ó ti tán epistle yẹn nídìí ẹ̀ àwọn ò ní time láti kà tán ẹ kàn fún wa ní kókó bẹ̀ ni pé Chelsea ń tú lọ àbí ó ti tán tá a fẹ́ gbọ́ nìyẹn pé Chelsea scrap yẹn nǹkan kan kò dáa ẹja mọ́ lọlé ẹja mọ́ lọ fún tòní akí ọ̀gbẹ́ni Adéní Adégbẹ̀sán àwọn tó máa ń parọ́ fún Chelsea nù bẹ́ẹ̀ lóòkan àyà wọn mọ̀ pé irọ́ làwọn pa wọ́n mọ òótọ́ àmọ́ wọn ò ní tẹ̀lé òótọ́ lẹ́yìn tó ti ní jẹ́sí Man City mẹ́ta sílé ó wá ń tan ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ ojúlówó ọmọ Chelsea ẹ mọ́ tẹ̀lé wọn ẹ bá tẹ̀lé wọn ẹ tẹ̀lé lẹ́gọ̀fà nù àmọ́ ọ̀gbẹ́ni Abdulmajid ní àwọn sọ òótọ́ pé tọ́ pé yóò sì padà dáa ẹ̀yin náà ẹ wo ọ̀gbẹ́ni Famous dáadáa ẹ̀ rí i pé wọ́n jọ Pep Guardiola àti àárín orí náà àti ojú gangan ẹ̀gbọ́n wọn ni Pep Guardiola wọ́n gbọ́n ẹja mọ̀ lọ fún tòní Adéolú Gbóyèga BBR ní olóòtú fún ètò yìí shares show yìí ó ti débì kan á láǹfààní àti gbòòrò lọ́jọ́ ajé Monday yóò sanwó wáṣẹ́ tó bá ti san màá jẹ́ mọ̀ bí ó sì san náà á kéde pé tọ̀ olóòtú ètò ìjà lówó wọn ì tí ì san ọ̀gá wa ti dé
olórí oko káfàtà Pius Nsabe àwọn olólùfẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City ni àwọn èèyàn Joseph Guardiola ẹ̀já máa lọ fún tòní Olúṣọlá Alábí ìjọba sport ló kọ tèmi ìjà tún pàdé lọ́jọ́ ajé Monday ẹ̀já ṣe wíkẹ́ndì o ká mọ̀ wíkẹ́ndì yàrá àmọ́ Chelsea ń tú lọ́wọ́.